àwọn Boko Haram fi fídíò hàn wípé àwọn ti balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fèsì lórí fídíò kan tó ṣàfihàn àwọn Boko Haram wípé wọ́n ti balẹ̀ bàgẹ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú fọ́nrán fídíò náà ló ṣàfihàn ọkọ̀ tírélà kan tó kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà àti àwọn nǹkan ìjà sínú. Ojú òpópónà márosẹ̀ ìlú Ìbàdàn ní àwọn Boko Haram yìí ni wọ́n ti ń sọ̀kalẹ̀ tí wọ́n sì ń wọ inú igbó kó tó di pé àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo. Èyí kó ìpayà bá àwọn ènìyàn tí ìròyìn ọ̀hún tó sì ti bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀ káàkiri ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi síta CSP Òsínfẹ̀sọ Adéwálé ó jẹ́ kó di mímọ̀ wípé fọ́nrán fídíò náà kìí ṣe tuntun. Òsínfẹ̀sọ ó ṣàlàyé pé fídíò ìṣẹ̀lẹ̀ tọdún 2022 tó rí kọjá ní àwọn kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jù sórí ayélujára lásìkò yìí bí wọ́n sì ń pín fọ́nrán fídíò káàkiri. Bí ó tilẹ̀ jẹ́ wípé nínú fídíò náà àwọn darandaran àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà Fúlàní àti ẹ̀yà Haúsá ni wọ́n pọ̀ rẹpẹtẹ. Bí wọ́n ṣe tún gbé fídíò yìí jáde ni ó tojú sí wa, pàápàá jùlọ lásìkò tí a wà yìí tí a ti mú ètò ààbò lé daindain wípé àwọn ènìyàn kan tí wọn ò ní èrò rere sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mú fọ́nrán fídíò yìí káàkiri bí wọ́n sì ń pín tí iléeṣẹ́ ọlọ́pàá kò sì ní fi ojú rẹ̀ wò wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn ará ìlú láti má fòyà, bẹ́ẹ̀ ni kí wọ́n má sojo. Wọ́n ní kò séwu lẹ́gbẹ̀rún ọkọ̀ àfi gìrì àparò láti lè fi ìdí ìròyìn múlẹ̀. Wọ́n ní nínú fọ́nrán fídíò ọ̀hún àwọn rí BCO ìgbà náà DSP Ṣẹ́gun Adéyẹmọ tó ti fẹ̀yìntì láti oṣù kẹjọ ọdún 2024 tó farahàn díẹ̀ nínú fọ́nrán fídíò ọ̀hún. Fún ìdí èyí à ń rọ ará ìlú láti dẹ́kun pínpín irú fọ́nrán fídíò yìí káàkiri. Bákan náà la rọ àwọn tí wọ́n pín fọ́nrán fídíò ọ̀hún láti ṣèwé àgbéjẹ́ mọ́wọ́ àti àwọn tí wọ́n ń gbé ìròyìn òfegè káàkiri lórí ayélujára kí wọ́n rí wípé àwọn fọ́nrán fídíò tí wọ́n máa pín káàkiri lórí afẹ́fẹ́ ó jẹ́ èyí tí ó fẹsẹ̀ múlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé èyí yóò dí ìròyìn òfegè kù láwùjọ wa. Bí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀, wọ́n ní àwọn nọ́mbà wọ̀nyí ní kí àwọn aráàlú kí wọ́n tètè ké sí o kí wọ́n sì pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe fi léde tí wọ́n sì tètè gbé àwọn nọ́mbà ọ̀hún 08081768614 tàbí 09054133071 tàbí 09061299291. Bí ẹnikẹ́ni tó bá kẹ́fín tàbí tó kófìrí nǹkan tí kò fi láyà balẹ̀ kó tètè kàn sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí kíákíá ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n gbé fóònù ọ̀hún